Kàṣìṣe, kàṣìṣe, àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Ìtẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Mọ̀ dìde bọ̀ sípò ẹ̀tọ́ rẹ. Wọ́n ní ìmọ́lẹ̀ ògo àdúgbò. Tó mo kí gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa wò mí káàkiri ibi tó ti ń wò mí káàkiri gbogbo láyé. Tó ẹ káàbọ̀, a kú ọjọ́ mẹ́ta lórí ètò yín lórí ìkànnì ọmọ Yorùbá TV ìṣọ̀kan ọ̀dọ́ ilẹ̀ Oòduà. A kí wa pé a kú múra ìpalẹ̀mọ́ àbẹ̀wò sí àwọn ọba aládé wa ní ilẹ̀ Yorùbá. Àdẹ̀kù ìbúra, àdẹ̀kù dúró ṣinṣin lórí bí ilẹ̀ Odùduwà ṣe fẹ́ wá sí bí ìlérí ilẹ̀ Odùduwà ṣe fẹ́ wá sí ìmúṣẹ. A kú ìmúra lórí bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. A sì kú àfọkànsí, a kú òròǹgbà láti gba ilẹ̀ Odùduwà. Kí ni mo fẹ́ sọ lénìí? Tí mo fẹ́ sọ lénìí ó pọ̀. Mo kàn fẹ́ fi àǹfààní láti fi la àwọn èèyàn wa lóye lórí bí àbẹ̀wò ṣe fẹ́ wáyé ní first week of December tó máa wáyé ní gbogbo ilé àwọn orí adé ilẹ̀ Yorùbá. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó máa láǹfààní àti jáde láti lọ ṣe àbẹ̀wò ìkíni fún àwọn bàbá wa, torí àdúgbò àṣẹ tó bá first rally tá a ṣe lọ ó dẹ̀ successful. A dẹ̀ dúpẹ́ pé a ò pàdánù ẹnì kankan, a ò pàdánù ẹ̀mí, àlùnúra wa. Ó tún ti dé báyìí, ìwọ ọ̀dọ́ tó bá láǹfààní àti máa wò mí, tó bá láǹfààní àti máa gbọ́ mi, àsìkò ti tó báyìí. Tó bá ti di first week of December, àbẹ̀wò máa wà sí ilé ọba aládé kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe puyamọ̀ ìkàlẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe puyamọ̀ ìkàlẹ̀ fún wa pé gbogbo ìwọ tó wà ń pè lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni ẹ́, tó dẹ̀ mọ̀ pé òun béèrè pé kí ni what next, kí ni next, kí ló next, kí ló kàn lórí lẹ́yìn tí a ṣiṣẹ́ October 1st rally tó wá next movement wa náà ni pé a ti rò báyìí, a dẹ̀ ti jọ ṣe papọ̀ ń sìn pé ní tó kù báyìí ni láti lọ ṣe àbẹ̀wò sí àwọn bàbá wa tó jẹ́ orí adé ilẹ̀ Yorùbá láàfin ọba kọ̀ọ̀kan, látòrí bàbá mi Ọ̀nìrìṣà Ọ̀jájá Àfìdíọ̀tẹ̀dálẹ̀, bàbá mi tó fi dórí Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Lámídì Adéyẹmí kábíyèsí o, tó fi dé orí Aláké Àwùjalẹ̀ Olúbàdàn Àtáọ̀jà Ọ̀wá Òbòkun, àwọn ọba káàkiri ilẹ̀ Yorùbá láàkiri gbogbo state tó wà ní South West. Ó máa wáyé ní first week of December la máa jáde láti lọ bọ àlàyé wà lórí ẹ̀ lóyè kí ní kí sáré fi àǹfààní eléyìí láti fi ṣàlàyé lórí ẹ̀. Ẹ jọ̀ọ́, a fẹ́ bẹ̀ wá ìwọ tó à ń pè tó fẹ́ lọ, ẹ̀bẹ̀ ni a lọ ṣe protest, a lọ fẹ̀hónú hàn, ká máa kọ́ ṣàwà lé lórí because ẹlòmíì believe pé bóyá pa fẹ́ lọ fẹ̀hónú hàn, àwọn bàbá yóò ṣẹ̀ wá o, bàbá wa ni wọ́n. A fẹ́ lọ bá wọn pé àwọn ọmọ yín o, àwa o, a ti ní ìpinnu pé àwọn ò sin orílẹ̀ Nàìjíríà mọ́. A fẹ́ lọ bá wọn pé bẹ̀yìn bàbá wa ó tó gẹ́, enough is enough. Nàìjíríà kò wọ́ọ̀kì fún àwọn ọmọ Yorùbá mọ́. Àwọn ọmọ yín sì ṣetán sìn láti jáde tán láti ṣòpè àṣetán láti afẹ́ dá dúró, a lè ti ṣètò, a lè má bá wọn sọ̀rọ̀, a máa gbàmọ̀ràn tẹnu wọn. Ìwọ tó à ń pè lóòótọ́ pé o bá ń pè ọmọ Yorùbá ni ẹ́ tó dẹ̀ wá ní orílẹ̀-èdè Nàìjíríà gbémi ṣe wà ń bẹ̀ tẹ́pọ̀ mọ̀ pé lóòótọ́ ó wù ẹ́ láti jẹ́ kí wọn náà jáde àgbára fún òmìnira ilẹ̀ Yorùbá. Tó bá di first week of December máa gbáradì láti jáde lọ láti lọ ṣe àbẹ̀wò sí àwọn ọba wa. Bọ̀ àlàyé tó wà lórí ẹni pé ẹ jọ̀ọ́ mo bẹ̀ ẹnì kọ̀ọ̀kan wá ní ẹ bá wa share program yìí kó go viral. Ìwọ táwọn kò fẹ́ lọ, mo bẹ̀ yín, mo rọ̀ ẹ́, táwọn kò tó fẹ́ jà fún ìlú ẹ̀, má jẹ́ kí olóṣèlú lú ẹ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́ láti wá da àbẹ̀wò wa sí àwọn bàbá wa rú. Àfẹ́ wúlọ́mùsì láì wá àbí wà ní mọ́ sọ àwọn ò ṣe protest ensars, a rẹ̀ ṣe protest anything tó rẹ̀. A fẹ́ lọ ṣe àbẹ̀wò fún àwọn bàbá wa pé ẹ̀yin bàbá wa o, àwọn ọmọ yín ti rò pé ètò àṣetó àtẹ́tẹ́ believe ní ìsọ̀túnrìn, àtẹ́tẹ́ believe ní wọ́n Nàìjíríà, àwọn ọmọ yín sọ fún yín nísìn pé àwọn ò ṣe yẹn mọ́ o, a fẹ́ dá dúró láwọn gbogbo wa tó sì láti tẹ̀lé. A dẹ̀ máa jáde tán, gbogbo a máa péjú pésẹ̀,
a máa bá wọn sọ̀rọ̀ ní ìlànà tó bá òfin ilẹ̀ Yorùbá tó tẹ̀lé àṣà ilẹ̀ Yorùbá mu ìwọ tó wà ń pè lóòótọ́ ọba kan ṣe ọ̀gbá ló wà gbẹ̀yìn kì í ṣe bí tẹ́ lọ já àràfin ọba kí olùtẹ̀ lọ́jọ́ pàṣẹ gbé o àfẹ́ tọ́ọ̀gì láàrin wa o tó wà ń pè lóòótọ́ kó máa lọ gẹ́gẹ́ bí irinṣẹ́ olóṣèlú tó máa lọ tó máa dá ọ̀la lẹ̀ àfẹ́ mọ̀wùlẹ̀ jáde lọ jókòó nílé rẹ̀ jẹ́jẹ́ mọ́ gbé pé o ọ̀rọ̀ Yorùbá ló wà nílẹ̀ yìí má forí kó ègùn tó ní bọ́ńbẹ̀ àwọn ò lọ fa wàhálà láàfin àwọn ọba wa a fẹ́ lọ bá àwọn bàbá sọ pé àwọn ọmọ yín ti ṣe tán àfẹ́ dá dúró àṣì Nàìjíríà mọ́ enough is enough àwọn ò fẹ́ ìlú yóò wọ́ọ̀kì mọ́ odidi gbogbo last 1940 tí wọ́n ti amalgamate àpapọ̀ tá a ti jọ ń gbé papọ̀ ẹ̀yà wa ò ṣe sóréré orí burúkú ló ń kó wá fún wa bí kán jí wa gbé kán kó wa jẹ kán fìyà jẹ wá olówó àfún so àti wá nípinnu sí pé àṣemọ́ enough is enough ó ti tó gẹ́ àwa lọ bá àwọn bàbá wa sọ̀rọ̀ pé ẹ̀yin bàbá wa o àwọn ọmọ yín ti pinnu pé àwa wẹ́tẹ́mẹ̀rẹ̀ ìsọ̀tọ́yìn tẹ̀yìn bàbá tẹ́mẹ̀rẹ̀ ìsọ̀tọ́yìn náà ẹ kú sí ẹ nífẹ̀ẹ́ wa nílẹ̀ fífẹ̀ ìsọ̀tọ́yìn bá wa ọmọ yín o self determination làwa fẹ́ ọ̀rọ̀ òmìnira làwa fẹ́ bí o bá fẹ́ dá dúró kó la orílẹ̀-èdè yìí làwa fẹ́ so à ń bẹ̀yìn à ń rọ̀yìn wọ́n tó wá pé lọ́tọ̀ọ̀tọ̀ wa kí ẹjọ́ ọmọ Yorùbá ni ẹ tó fẹ́ lọ síwájú fún ìlú rẹ ẹ jẹ́ kájọ jáde tán kájọ lọ ṣe àbẹ̀wò fún àwọn bàbá wa àwọn ẹ má lọ àlọ́fẹ̀ ẹ̀hónú ká fi hàn sí àwọn bàbá tí wọ́n ṣẹ̀ wá ni wọ́n ṣẹ̀ wá o ẹ má lọ fi tó bá kán bá ṣẹ̀ má fi sáàsì pé bí a ti pa aṣọ pàbí lọ fèrè náà kó wá fi yẹn kó dọ́gbọ́n lọ mọ́ fi lùtì àbí kí pé ní tẹ́ mọ́ ṣe Nigerians tí wọ́n pẹ́ mọ́ lùtì káàkiri ni tẹ́ máa lọ jí nǹkan oníkan kó àwò lọ ṣèyẹn láàfin ọba wa ọmọ Yorùbá tó mọ àṣà tó dẹ̀ mọ ìṣẹ̀ṣe ni wá tá a dẹ̀ mọ o tó rọ̀ mọ́ ọba aládé tó wá rọ̀ bóyá tó pé bóyá kó fẹ́ lọ́dọ́gbọ́n wọn fẹ́ fọ́ lóko dàpọ̀ mọ́ wa láti wá dànkẹ́ wú lọ́jọ́ náà bárálẹ̀ Yorùbá ṣe ń bẹ káàkiri báwọn gbogbo ìmẹ̀kúnnù tó wà lẹ̀ Yorùbá tó ń jìyà wọn jẹ́ kó di ọjọ́ náà tó bá lọ́kẹ́ pé ó máa darapọ̀ mọ́ wá ń jọ̀hún láti lọ́ọ́ fi dànkẹ́ rú ni láti lọ fi fa wàhálà àbí láti lọ wọn máa fọlọ láti lẹ kó da ìtafẹsẹrú kó tó jọ náà àwọn alálẹ̀ Yorùbá wọn á mú ọ pamọ́ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ó máa ṣàkóbá fún ẹ gbogbo àwọn tí wọ́n ní ilẹ̀ Yorùbá tí wọ́n tẹ̀dó tí wọ́n jagun fún tí wọ́n tí ẹ̀mí wọn bọ́lé lórí wọn jẹ́ kó di ọjọ́ náà a fẹ́ lọ ṣe àbẹ̀wò fún àwọn bàbá wa lájẹ́ kan mọ èròǹgbà wa pé àwọn ọmọ yín o àwa ti ṣe tán o àwọn ò fẹ́ location náà mọ̀ ó ti sú wa enough is enough àti ìsọ̀tún ọ̀rìn tẹ̀ ń pariwo ni o àti true federal system àti true federalism tẹ̀ ń fẹ́ ni o àwọn ò fẹ́ yẹn mọ́ ní táwọn fẹ́ ni pé a fẹ́ dá dúró àdàbẹ́ kẹ́yìn bàbá wa tẹ́jọba yìí kẹ́ support wa torí a lè dá ṣe láàyè pé bóyá pé ẹ wà lẹ́yìn wa ìwọ tó wà pé wọ́n máa fọ́n lówó tó máa da protest wa tó máa da àbẹ̀wò wa rú tó máa fọ́n lówó tó máa jọ ìwọ tó máa fi da ogun kan rú tó wá ṣe é wò láti fẹ́ gbowó báyìí ògùn ó pa ọ́ alálẹ̀ ilẹ̀ Yorùbá ó mú ọ gbogbo orígun mẹ́rin ilẹ̀ Yorùbá wọ́n ṣe ọ́ síbàṣìbò ò ní dọjọ́ náà ẹ̀ẹ́dẹ́ ká ìwọ náà ẹ̀tọ́ ti ẹni ẹ̀tọ́ tèmi ni láti jẹ́ ká jà fún ìrìn tó ń bọ̀ lẹ́yìn láti jẹ́ ká defend generation wa tó ń bọ̀ because ìgbà kan kò rí báyìí níta náà wà níta ìbéèrè date first week of December tó bá tó tà tá a máa dispose date tá a máa sọ àti sọ date báyìí due to security reason location náà wà security ò save àwọn ọmọ tó ń ṣe ìfẹ̀hónú wẹ́rẹ́wẹ́rẹ́ gan wọ́n fìbọn pa wọ́n fà á fà á ní sìnkú tí lè dùtù gbọ́n àtàwọn waste life wọ́n sì máa wọn àti rí solution ṣe ṣe ọ̀tọ̀ tó bá dẹ̀hùn sí Yorùbá tó bá dẹ̀hùn sí ìjìnlẹ̀ Yorùbá àwọn náà máa dán tán o kò ní rọrùn bẹ́ẹ̀ a máa ní láti lọ bá àwọn bàbá wa ń lé pé ẹ̀yin bàbá wa àlàyé ọ̀tá fi lọ bá wọn ṣe ìrẹ́ni pé ẹ̀yin bàbá wa o àwọn ọmọ yín ti pinnu pé orílẹ̀-èdè yóò kì í ṣe tiwa a fẹ́ orílẹ̀-èdè tó pé èdè kan orílẹ̀-èdè là ń fẹ́ àfẹ́ country nation là ń fẹ́ àfẹ́ country orílẹ̀-èdè tó pé èdè kan là ń sọ là ń fẹ́ èdè kan là ń sọ là ń fẹ́ àfẹ́ kẹ wá kó ẹran mérò kẹ kó tí fi mọ́nú pé kẹ fọkọ̀ ìgbàgbọ́ àwọn tápà àfẹ́ yẹn mọ́ Yorùbá fẹ́ dá dúró fún aláàrùn Yorùbá fẹ́ ní self determination fún aláàrùn pé àánàṣẹ̀fẹ̀ ní pẹ́pẹ́ lẹ́yìn tàwa náà general language wọn máa jẹ́ Yorùbá àánà fẹ́ bẹ́ẹ̀ àfẹ́ dá dúró ní àfẹ́ yẹn so àmọ́ abala láti lọ bá àwọn bàbá sọ̀rọ̀ àmọ́ tí wọ́n dẹ̀bẹ̀ ní lórí ẹ̀ wọ́n máa sọ àlọ́ bá wọn láti lọ fẹ̀hónú hàn wọn ṣẹ̀ wá o ìfẹ̀hónú hàn kọ́ la fẹ́ lọ ṣe o àbẹ̀wò ni ọmọ wa kí baba ni láyé jọ̀ gan láyé ìgbà tó dúdú gan láyé jọ̀ gan tí ọba bá ṣe kankan táwọn olùwà fẹ̀yìn rẹ̀ látọwọ́ ọba wọn á kó àwọn lẹ́yìn lọ sí iwájú ilé ọba wọn á sọ bàbá wa àwọn òfẹ́ kan báyìí mọ́ àwọn olóyè ó jáde sí wọn bá wọn sọ̀rọ̀ àmọ́ wà kàn sí báyìí sí bọ́ sí náà tó jẹ́ pé ìjọba tẹ̀ tí ń lo agbára fún àwọn ọba wa bọ̀ sí ẹ̀tí náà àwọn náà sì láṣẹ wọn bàtán ní sí amẹ́ríkà náà mọ̀ bí táwọn tùpà ọmọ yín o ìbá ìláwà tó sí o gbogbo stéètì kọ̀ọ̀kan ní south west gbogbo olùtí ọba aládé kọ̀ọ̀kan wà kó jẹ́ pé ọba 65 ló wà nílùú tiyín gbogbo bẹ̀rẹ̀ lẹ́sìn máa bá àwọn èèyàn tó máa lọ láwùjọ yẹn náà oríṣiríṣi gbogbo ọba tó wà nílùú Yorùbá kẹ̀kẹ́ gbogbo wọn pátá láfẹ́ lọ ṣàbẹ̀wò sí lẹ́ẹ̀kan náà bá ṣe ṣe tó wá ti ń súnmọ́ bọ̀ a máa fún ní information bó ṣe máa lọ ṣùgbọ́n lásìkò tá a wà yìí a ní lọ́kàn pé a fẹ́ kóra wa jọ ní tó bá di first week of December
láti lọ kí àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá, all Yorùbá land, gbogbo ilẹ̀ tí Yorùbá, yes ẹ jẹ́ kí n place báwọn ọmọ wa Felix olúwa gbọ́ tèmi bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n place báwọn all Yorùbá land, gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo àwọn aládé kọ̀ọ̀kan tó wà ní Yorùbá a fẹ́ lọ ṣe àbẹ̀ fún wọn pé ẹ̀yin bàbá wa ẹ má kó àdá àfẹ máa fẹ́ wà lámọ́ kó àdá tẹ́lẹ̀ wà mọ́ kó bọ́n mọ́ ṣe kí nìkan mọ́dẹ́ mú tó lè jẹ́ nǹkan òfin tó lè lòdì sófin mọ́ mú dání àfẹ́ wàhálà a fẹ́ lọ kí àwọn bàbá wa ní ìkí pé àwọn ọmọ yín tẹ̀ ń ṣàkóso lé lórí tẹ́jọba fún o kí wọ́n bá la fẹ́ látọwọ́ yín ẹ̀yin bàbá wa láti lọ bá wọn pé káwọn mọ̀ pé ìyẹn tá à ń sọ lórí ẹ̀yà ayélujára àmínẹ̀ àfi parọ́ rárá àyàrẹ́nu rárá àdẹ̀ fi ṣe lásán àdẹ̀ fi àjánu àfẹ́ online country afẹ́ físíkà ni àgbàdo kó dẹ̀ rí bẹ́ẹ̀ ní tá à ń mú dání struggle tá à ń gbé lọ yìí wọ́n yẹ kó wá sí ìmúṣẹ kó dẹ̀ ṣe tí ó ṣe bá ṣe fẹ́ ni so tó wá fẹ́ jáde níjọ́ yẹn a máa sọjọ́ tí ó máa jẹ́ bí a fẹ́ sùn tábà tí ìpàdé bá ti dá lórí yẹn a máa sọ yẹn ṣùgbọ́n lásìkò báyìí ẹ yẹ ká gbogbo ọmọ ìgbà tó wà káàkiri gbogbo state wáyé kó wà mọ jẹ́ káwọn tó bá jẹ́ Yorùbá ẹgbẹ́ tó jẹ́ ọ̀dọ́ ẹgbẹ́ tó jẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ pé tó bá di first week of October a máa jáde láti lọ kí àwọn láti lọ ṣe àbẹ̀wò fún àwọn ọba wa pé ẹ̀yin bàbá wa nǹkan báyìí la fẹ́ mo dẹ̀ pé ọba tó wáyé pé tọ́tọ́ ojúlówó ọba Yorùbá ni títí ọba tó wáyé pé bá pé ìjẹkújẹ tó ń jẹ ó ti fẹ́ kó ba ó gbọ́dọ̀ support wa nítorí ó jẹ́ ojútì fáwọn náà pé ìgbà tí Yorùbá bẹ̀rẹ̀ ọba aláṣẹ ọba alápàṣẹ wà bọ́ sí tí a máa tẹ̀ tí ń yọ ọba aládé ń sìn so tí gómìnà ti yọ ọba aládé so ó tó tìjú fáwọn náà ó tó ìtìjú fáwọn gẹ́gẹ́ láti káwọn tẹ̀lé ta tẹ̀lé táwọn dẹ̀ gbòmìnira tán sìn ó sọ pé ọba náà máa ní àṣẹ bó ṣe kó ba aláṣẹ lórílẹ̀‐èdè ni because àṣà ti wá ọba lọ́bọ̀ mọ̀ jẹ́ so èmi ò bóyá pé àwọn náà máa against wa tá bá débẹ̀ kálọ́ba tó láròjinlẹ̀ tó bá ti lọ lọ́nà jàǹdùkú mo sì ń bẹ̀yìn mo rọ̀yìn ìwọ tó bá fọ lówó tó olóṣèlú bá fọ lówó pé kó o darapọ̀ mọ́ wa láti wá fi da nǹkan pẹ̀lẹ́kùtù láti wá fi da àṣà wa rú láti wá tàpá sófin àṣà wa bí alálẹ̀ Yorùbá ṣe ń bẹ tẹ́mi Yorùbá ń bẹ tí gbogbo orígun ẹ̀rin Yorùbá ń bẹ ò ní dijọ́ náà rẹ̀ kó tó dijọ́ náà wọ́n ti túfọ̀ ipò tukú torí àjà fún next generation wa ni àdẹ̀ wà láti wá fa wàhálà protest àṣẹ October 1st bó ṣe wà peaceful tá a pa anybody tí wọ́n pa wá tá a lọ tá a bọ̀ abẹ́ẹ̀ náà àfẹ́kẹ́lẹ́ náà wà peaceful bẹ́ẹ̀ náà ká lọ fún October rally adé wọ́n pa wọ́n pẹ́ anybody wa alọ́rẹ́ abọ́rẹ́ gẹ́gẹ́ náà àfẹ́kẹ́lẹ́ náà jẹ́ pé gbogbo wa ọmọ Yorùbá tó wà káàkiri tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà tó wà lórílẹ̀ Yorùbá kí wọ́n please bá lórílẹ̀-èdè Yorùbá gbogbo ààfin ọba aládé ọba ilẹ̀ Yorùbá àǹkà la fẹ́ lọ ṣe àbẹ̀wò sí láti jẹ́ kí kán mọ èròǹgbà pé àwọn ọmọ wọn náà ti ṣe láwé láti bí Yorùbá ṣe fẹ́ dá dúró a sì fẹ́ kún lọ́wọ́ wọn a fẹ́ jẹ́ kí wọ́n support wa kí wọ́n dó tì wá pé ẹ̀yin ọmọ yìí kí wọ́n yẹ fàdúrà sùn wá pé táwọn fi pé o lágbára Ọlọ́run o lágbára àwọn onílẹ̀ o yóò wà sí ìmọ̀ àgbàlagbà káwọn ẹ̀dẹ̀ ní lọ́kàn pé àwọn náà tó ń pé àwọn òfin Nàìjíríà mọ̀ so níta fẹ́ lọ bá wọn sọ nìyẹn láti lọ kí wọn. mo ń bẹ̀ ọ́ mo ń rọ̀ ìwọ tó ṣèlú bá fọ́ lówó láti jẹ́ kó darapọ̀ mọ́ wa bọ́lá ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ tó bá láǹfààní àti gbowó tó dẹ̀ gbà tó dẹ̀ nílọ́kàn láti wá síbẹ̀ ò ní débẹ̀ tó fi kú tó bá gba kóònù ilé rẹ ló fẹ́ fọ́ta láti wá ní èrò burúkú láti wá sí fáwọn ọba wa a fún láǹfààní kẹ́ tó lọ lùtì kẹ́ lọ́jọ́ pàṣẹ gbé kò sí yẹn lẹ̀ Yorùbá tó bá dán wò àfọ̀ṣẹ́ tí ò ní jẹ́ pé gùn wọ́n lórí ẹ̀ àwọn bàbá yóò fi gbé ọ síbẹ̀ tó bá tẹ́ má ṣe gbogbo ọba aládé tẹ̀ ṣe kó àwọn ọ̀fẹ́ sí fáwọn ọba tẹ̀sí fáwọn ọba orí àwọn bàtẹ́ lè ṣe fún bẹ́ẹ̀ ẹ má torí pé bá pé SARS gbà àwọn kù ti pọ̀ ń sìn kí wàá lọ SARS kẹ́ fi darapọ̀ mọ́ wọn kẹ́ fẹ́ lọ fi dá wà lálẹ́ tó bá ṣe ń rò báyìí ilẹ̀ ẹjọ́ yẹn ò ní súbọ̀ lé lórílẹ̀ ìpẹ́ torí pé à ń ṣe pé báwo ni Yorùbá ò ṣe ní ti jẹ́ àtẹ̀rì tán ṣe ní kú sóko ẹrú báwo ni omi jẹ́ ojú àwọn bàbá yìí ò ṣe ní parun báwo ni ìyà táwọn kan jẹ láti jagun láti gba ilẹ̀ Yorùbá sílẹ̀ báwo ni ò ṣe ní parẹ́ báwo ni ìtàn táwọn báyìí ti gbogbo ọdún bíúdì bí wọ́n ṣe ní parẹ́ láyé tiwa nígbò táwọn tó wà lẹ́yìn kò sẹ́ni tẹ́nìkan fún lówó máa tẹ̀mẹ̀ kò sẹ́ni tẹ́nìkan fún lówó kò sẹ́ni tẹ́nìkan fún nílé kò sẹ́ni tẹ́nìkan gbéṣẹ́ fún pẹ̀tà bá ṣe tó bá dáa àwọn generation tó ń bọ̀ lẹ́yìn wọ́n tún sára fa pé lásìkò àwọn báyìí ni wọ́n pa ẹ̀gún báyìí rẹ ẹ̀yẹ kájọ ṣe papọ̀ gẹ́gẹ́ bí mo yẹ sọ lọ tó bá di wíìkì tá fẹ́ mú yìí àwọn èèyàn wa tó wà lóde Nàìjíríà wọ́n nídìí ká educate wa nípa ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá kí ni òmìnira lè ṣe fún wa irúpa òmìnira lè kó kí làwọn kan tá a nílò kí làwọn ìgbésẹ̀ tó wọlé ká gbé kí làwọn kan tó yẹ ká ṣe kí làwọn kan tó yẹ ká má ṣe irú nǹkan wo ni òmìnira yẹn lè mú wá fún wa kí làwọn àkùdé tó padà ní ṣẹlẹ̀ lẹ́yìn tá a bá gbòmìnira tán àlàyé gbogbo ẹ̀ náà àmọ́ láǹfààní àti màsàlàyé fún wa lórí prógámù yìí ní